òun wá fín ìdí kókò, òun wá fín ìdí kókò. Ṣé kò sáwọn èèyàn kàyéfì? Sẹ́yìn náà ti gbọ́ òwe yẹn rí? Ṣé ẹ ti gbọ́ àkànlò èdè yẹn rí? Ṣé ẹ ti gbọ́ àsámọ̀ ọ̀rọ̀ yẹn rí? Tí àwọn èèyàn sọ fún yẹn pé òun wá fín ìdí kókò. Ṣé ẹ mọ ìtumọ̀ rẹ̀? Ṣé ẹ mọ ohun tí wọ́n ń pè ní fín ìdí kókò gan? Ṣèbẹ́ mọ kókò. Kókò funfun wà, kókò pupa wà, kókò kan tún wà tí wọ́n ń pè ní kókò Ghana. Wọ́n máa ń gbìn sí ìpadò ní bí àkùrọ̀ ní máa ń wà. Oyin yìí ta ọmọ bí tọ̀dọ̀ tiwa. Gbòǹgbìrán náà ni ó máa tóbi sí bí iṣu. Tó bá wú pamọ́, tẹ̀ wú pamọ́, tó bá mẹ́gbẹ̀ẹ́ dáadáa, ó ṣe é tú epo lé lórí. Kókò kan tún wà tí wọ́n ń pè ní kókò ẹbọ o, tó máa ń ní kókò ẹbọra, tí máa ń ní àwọn bíi kọ̀jọ ìfín pàtápàtá kan lára báyìí. Òun titi ẹ̀ wọn yìí jẹ́, wọ́n á lè máa lò fún àwọn oríṣiríṣi àwọn nǹkan nílẹ̀ Yorùbá o, tó jẹ́ àwọn nǹkan bàbá wa o. Ṣùgbọ́n bí à ń lọ gangan ni pé kókò pupa, òun gangan làwa gbọ́njú bà, lágbọ́njú bá tà ń jẹ jù lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá. Bákan náà, kókò funfun náà wà nù wọn. Ṣùgbọ́n nínú iṣẹ́ ìwádìí, kókò pupa ó dáa láa. Funfun náà dáa láa o. Tọ́mọ́lé yẹn wá fín ìdí kókò. Ẹ kíyèsí àwọn kókò kan tó bá dàbí ẹni wípé wọ́n tóbi. Wọ́n tóbi. Lásìkò òjò, bójò ṣe bù lulẹ̀ yìí táwọn kókò ti ń sọjí padà. Tí kókò bá gbilẹ̀ tán tó bá sọjí, lásìkò òjò ni o. Ìsọ àsìkò ẹ̀rùn tí kókò ti di pé ó ti rẹ ewé tí ewé rẹ̀ ò tó nǹkan mọ́ o. Kókò tó tóbi díẹ̀ lásìkò òjò, tá a bá fẹ́ wú kókò lọ́dọ̀ tiwa ń bí, tewétewé la kó mọ́ra báyìí, la kó mọ́ra, a wàá fà á. Bó o ṣe ń fà á, tó bá kíyèsí, yóò máa dún fín fín. Fún àwọn òpè kí ni ń dún, ṣéku ní ń dún ni àbí kòkòrò kan. Bí wá ti ń fara balẹ̀ tó ń wò ó, tó ń wò ó, tó ń wá kí ni ń dún. Òun wá fín ìdí kókò nu. Torí ìdí kókò ní ti ń dún. Fín fín. Àbẹ́yìn ò kíyèsí rí ni. Ẹ ń bá gbóko ó ti kíyèsí. Tí èèyàn bá wá ń wá fín ìdí kókò, ẹ jọ̀ọ́ só lè rí. Rẹ̀ ní ṣẹ̀yẹ. Akin dúró ná. Kí ló dé tójú rẹ̀ kọ́rẹ́ lọ́wọ́ báyìí? Inú mi ò dùn. Bèbí ń tirọ kalẹ̀ bí ewé mọ́mọ́. Kódà Ní àyín ní wàhálà tó ti fọwọ́ lẹ́rán. Tí èmi ti ń jẹ́wọ́ lọ ní tèmi. irọ́ ni o. Ọ̀rẹ́ mi já mi sí. Kò sí irọ́ níbẹ̀. Apastor nígi lẹ́yìn ọgbà mi bí mo tó ní APPASTORE tí o bá ti download ẹ̀ sórí fóònù rẹ báyìí tí o forúkọlẹ̀ gẹ́gẹ́ bí awakọ̀. O tún lè fi gbèdéke sí iye wákàtí tó o máa fi máa wa ọkọ̀ ṣiṣẹ́. Kódà àyè tún wà fún àwọn tó ní ọ̀kadà tàbí kẹ̀kẹ́. Bákan náà làyè wà fún àwọn tí ò ní mọ́tò, ọ̀kadà tàbí kẹ̀kẹ́ láti ṣiṣẹ́ pẹ̀lú Apastor. Apastor ti dé, ìrọ̀rùn ló bá dé. Alẹ́ ni tí ó ń wò ṣẹ́jú akàn yóò pẹ́ létí omi. Ẹni tí ń wáṣẹ́ tí ń wò pé bó o la kàn ó sì ṣẹ́jú yóò pẹ́ létí omi. Ṣé èèyàn lè rí ìfín ìdí kókò ń ti ń dún fín fín nídìí kókò? Ṣó o lè rí? A lè rí. Yorùbá wá wí pé tó bá dàbí ẹni wípé èèyàn bá ń wádìí ọ̀fín tó tó nǹkan tí ọ̀kan lọ́wọ́ kan lẹ́sẹ̀ tó sáràn rí mọ́, tó sàn wádìí ọ̀fín tó tó ń wá kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ tí kì í sọ̀rọ̀ rẹ̀ tí ò kán. Wọ́n wá sọ fún un pé arákùnrin, kí ló dé tó ń wá fín ìdí kókò?
ohun tí ń túmọ̀ rẹ̀ ni pé n tó wà nílẹ̀ yìí ọ̀kan ọ̀ wọ́n wá di ẹ má ṣe ìwádìí ọ̀rìn kìnìún kankan kò kàn ọ́ lọ́wọ́ kò kàn ọ́ lẹ́sẹ̀ fọ̀rọ̀ lẹ̀ fáwọn tọ́rọ̀ kàn kán mọ́ yanjú nǹkan wọn fúnra wọn mọ́ wá fi ìdí kókò torí o ò lè rí. Yorùbá ní òun wá fi ìdí kókò bàbá Ayọ́kẹ́lẹ́ ló kọ mi. Ẹ kú dédé àkókò yìí kò ní sú wa kò ní rẹ̀ wá o. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ Apple Store tó ń jẹ́ alátìlẹyìn fún wa. Ẹ kú àmójúbà wa o nílùú Èkó. Bákan náà ẹ kú àmójúbà wa ẹ kú ojú lọ́nà nílẹ̀ Ìbàdàn àti gbogbo àwọn ìpínlẹ̀ ńláńlá lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ sì mọ́ gbàgbé ẹ lọ mọ́ bá wa fọ́lò wa lórí ìkànnì Gbẹ̀du Èdè lórí Facebook lórí TikTok lórí Instagram ẹ dẹ̀ subscribe sórí page wa bákan náà lórí Gbẹ̀du Èdè YouTube. Yóò dá o kò ní bàjẹ́.